أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Adá ọpẹ́ tí ó pọ̀ jàǹtìrẹrẹ fún Ọlọ́run, atọrọ kẹrẹ àánú rẹ̀ fún anabi Muhammad sallallahu alaihi wasallam, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún gbogbo anabi Ọlọ́run tí wọ́n ti lọ, atọrọ fún gbogbo àwọn ẹni rere pátápátá kí ìkẹ́ ó kárí gbogbo wọn ládàṣà lẹ́ṣà, atọrọ fún àwọn àfáà tó kọ́ wa ń kéwú, atọrọ fún àwọn òbí tó bí wa kí ìkẹ́ Ọlọ́run àtọlá rẹ̀ ó dórí gbogbo wọn, atọrọ kí Ọlọ́run àtọlá rẹ̀ kó wá kárí gbogbo ojú rẹ̀ àti etí rẹ̀ tí wọ́n wá gbọ́ wa ní dédé àkókò yìí. Akírawa ní kíkí tó dáa jùlọ, assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ọba tí ó ní kí jímọ̀ tèmi ọba wa láyé kó jẹ́ àṣọpọ̀ jímọ̀ nínú Islam, kó jẹ́ àmọ́ àṣọpọ̀ jímọ̀ nínú iman àti ihsan. Akírawa kú jímọ̀ olóyin, akírawa kú ọjọ́ ńlá. Ìrántí Ọlọ́run ráńpẹ́ tá a mú wá fúnra wa ní èní tí ó mọ wúlò fẹ́mi tí mo fẹ́ mú wá lákọ̀ọ́kọ́, yóò dẹ̀ mọ́ ṣe gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ gbọ́ náà ní àǹfààní. Òun ni pé béèrè lọ́wọ́ ara rẹ̀ ní bó ṣe ń gbọ́ mi yìí pé ṣé olóríire ni ọ́ àbó ti dolóríire. Ká má wí ìdàkejì bẹ́ẹ̀ àwọn yẹn ṣe máa wí ká láàmọ́lẹ̀ pé olórí ibú, ọlọ́mọ sì wà lólórí ibú. Ṣé rí ìkànnù méjèèjì náà nìyẹn jẹ́ kí ọmọ tán rẹ̀, kí ọmọ tán rẹ̀, ìkànnù méjèèjì náà là jẹ́ ẹnìkan ò sì mọ̀. Èyí tó lágbára jù bẹ́ẹ̀ náà ni pé ẹnìkan ò láì di àtẹnìkan bá lóhùn láì dájú ń purọ́ tán rẹ̀ ni. Níyàn bá tí ì fayé lẹ̀ kò tí ì lè dáhùn question yìí. Níyàn bá tí ì fayé lẹ̀ kò lè dáhùn question yìí. Kò lè dáhùn question yìí. Àyàfà àwọn ànábì Ọlọ́run nìkan. T'Ọlọ́run ti sọ pé ẹ̀yin o olóríire nìyẹn. Ọkàn pa fún wọn, àwọn náà wá ń ṣiṣẹ́, wọ́n tún ń ṣègbìyànjú gbígbà pé kò dá wọn lójú nítorí ẹ̀rù Ọlọ́run ń bà wọ́n. Táwọn ànábì Ọlọ́run bá wá rí bẹ́ẹ̀, ẹni tí ó wá jẹ́ ànábì ńkọ́? Ọlọ́run sọ fáwọn màláíkà pé ẹni rere tóun yọ́nú sí ni wọ́n. Ó sì sọ fáwọn kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀dá náà, ó gbẹnu àwọn ànábì Ọlọ́run sọ fún wọn pé ẹ jí kí lágbájá ọmọ ìkẹmọ yọ́nú sí. Ọlọ́run yọ́nú sí gbogbo àwọn muhajirin, Ọlọ́run yọ́nú sí gbogbo àwọn ansor, Ọlọ́run yọ́nú sí gbogbo àwọn ahlu badr, Ọlọ́run yọ́nú sí àwọn tí wọ́n ṣe bay'atu ridwan pẹ̀lú ànábì. Allahu akbar, Allahu akbar. Ó ní mo yọ́nú sí wọn, ó sọ wá yìí kalẹ̀. Àwọn yẹn rí confirmation, èmi rí ò rí confirmation, èmi rí ò rí confirmation. La fi gbọ́dọ̀ máa check time to time. Daily test ló yẹ kó jẹ́, daily test ló yẹ kó jẹ́. Tó bá jí sáyé láàárọ̀ béèrè pé ṣé olóríire ni mí àbò lórí ibú. Ìjíǹjí tí mo jí sáyé lé níyì, ṣé mo jí sáyé gẹ́gẹ́ bí olóríire ni àbí mo jí sáyé gẹ́gẹ́ bí ìdàkejì? Tó bá fẹ́ sùn béèrè lọ́wọ́ ara rẹ̀ pé ṣé oorun tí ń sùn yìí ó ṣeé ṣe kí n má jí, ìyá máa sùn kó gbàbẹ̀ lọ sálkìyámà. Ṣé mo kú lólóríire ni àbí mo kú lólórí ibú? Dáhùn béèrè náà pẹ̀lú sincerity. Nítorí àwọn àìmọ̀ kan tó surround question yìí ló jẹ́ ká gbé topic yìí wá pé ta ló lóríire, ta ló lórí ibú. Nítorí ẹlòmíì máa ṣe rẹ̀ dá lóhùn. Ó lè jó lórí ibú kó máa rò pé lóríire lòun. Yóò ti wá pẹ́ jù, yóò dẹ̀ ti late nígbà tí ó bá realize níwájú Ọlọ́run pé òun kì í ṣe olóríire. Àkọ́kọ́ ni pé ṣe rí ń pàjọ lóríire láyé, àjò lórí ibú láyé, ètò t'Ọlọ́run ti tò, ìmọ̀ t'Ọlọ́run ti mọ̀ ti pẹ́ ni. Gbogbo báwa ṣe ní kò yé wa sí yìí, ó yé Ọlọ́run sí. Ta ló lóríire nínú wa? Ta ló lórí ibú? Olóríire tí ń bẹ ní church. Tó ẹ sí pé church ló wà lénìí, àmọ́ kó tó fayé lẹ̀ yóò dolóríire, ìyẹn ni pé yóò dákẹ́rùn, yóò gbọ́ Ọlọ́run ọba gbọ́, Ọlọ́run mọ̀. Olórí ibú tí ń bẹ mọ́sálásí lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run mọ̀, ìyẹn ni pé kò ní í ṣe yẹn. Iṣẹ́ oríire tí ń ṣe lọ́wọ́ yìí kò ní í ṣe kú, Ọlọ́run mọ̀, ó tó bẹ̀rù. Ànábì sallallahu alaihi wasallam nínú hadisi tó lálàáfíà, ó ní ká tó wálé ayé níjọ́ tá ń bẹ nínú oyún ìyá wa. Ànábì mention stages tí oyún wa máa go through. 40 days a máa bẹ ní àtọ̀, 40 days ẹ̀jẹ̀ kíkí, 40 days transformation yóò ṣe máa ṣẹlẹ̀, bá ṣe máa transform di nǹkan míì fáfá tí ó fi dé stage pé fayunfakhu fihi ruh. Ọlọ́run ní Ànábì sallallahu alaihi wasallam ní Ọlọ́run ó gbé màláíkà jáde, yóò gbé màláíkà kan dìde, ayursilullahu ilayhil malak. Ọlọ́run ó gbé màláíkà dìde, fayunfakhu fihi ruha, yóò wá lọ́ọ́ fẹ́ mi sí sọmọ tí ń bẹ nínú oyún lára. Bá ṣe ṣe fún ọ̀nà, bá ṣe ṣe process yẹn lèmi náà bá wálé ayé. Wa yu'maru bi arba'in kalimatin. Nǹkan mẹ́rin kan bẹ t'Ọlọ́run ní màláíkà Ọlọ́run yanjú nú ọ̀rọ̀ rẹ̀, bá ṣe yanjú ẹnu tèmi náà níjọ́ tí ń bẹ nínú oyún ìyá mi. Nǹkan mẹ́rin ni bí katibi rizqihi, kí ló jẹ láyé, kí ló jẹ láyé, gbogbo ẹ̀ ti lákọọ́lẹ̀. ń pé kí ni ó jẹ tiẹ̀, owó wo ni ó ṣe bí yóò di tòun títí tí ó fi fayé lẹ̀ kò ní rí kó jọ.
kò ní léye mílíọ̀nù báyìí lákàntì rẹ̀ tí ó fi fàyè lẹ̀ yóò máa rò pé òun ò ní, yóò máa rò pé òun fẹ́ arrive, òun ò ní pẹ́ débẹ̀, kò ní débẹ̀. Àti ibi tí ó rò pé òun ò dé tí ó dé, ní tí ó rò pé òun ó jẹ tí ó jẹ, àti ní tí ó rò pé òun lè jẹ tí ó padà jẹ, ní tí ó rò pé òun ó wà jẹ tí ò ní rí jẹ. Gbogbo ẹ̀ pátápátá ló lákọọ́lẹ̀ láti inú oyún. Níjọ́ tẹ́nìkan ò tí mọ̀ rí tó fi ní àjẹ́ kan ní pẹ̀gàn mi, ẹnìkan ni ó fẹ́ kó dáa fún mi, ẹnìkan ni mo kọ́ mi lọ́bì kan. Níjọ́ tí ò tí ì lọ́rẹ̀ẹ́ tó ò tí ì lọ́tà ní gbogbo ètò yẹn ti wà kalẹ̀. Alákọ̀ọ́kọ́ wọ́n tún wá kọ wà àjálì déédéé time wo life span rẹ bó ló ṣe pẹ́ láyé tó, ó ti lákọọ́lẹ̀ ti pẹ́ kó tó délé ayé ọ̀hún ni wọ́n ti ṣètò déédéé tó lò ń bẹ̀. Ẹni tí ó lo 50, ẹni tí ó lo 60, ẹni tí ó lo 70, ẹni tí ó lo 80, 90, 100, ẹni tí ò ní wulẹ̀ lò tó bẹ́ẹ̀ rárá, kódà ẹni tá bí lábìkú wọ́n ti kọ́ kalẹ̀ pé kò ní pẹ́ ń bẹ̀, lágbájọ́ pẹ́ ń bẹ̀. Déédéé oṣù tó lò ó wà lákọọ́lẹ̀, déédéé ọ̀sẹ̀ tó lò ó wà lákọọ́lẹ̀, déédéé ijọ́, kódà déédéé wákàtí, kódà déédéé ìṣẹ́jú tó lò láyé ò lè lékún láéláé. Tájà líbádé la yastakhiruna sa'atan wa la yastaqdimuna sa'atan wa la yastakhirun. Wọ́n lè lékún, wọ́n lè dínkù, wọ́n lè fà á sẹ́yìn. Aago kan ni ọ̀dọ̀ Ọlọ́run nìkan ló wà, ọmọnìyàn kì í fà á sẹ́yìn láéláé. Ọwọ́ ohun tóbi tó wà wọ́n ti kọ́lẹ̀ láti inú oyún. Nǹkan kẹta tí wọ́n kọ kalẹ̀ amalihi, kí ló máa gbáyé ṣe, kí ló máa ṣe, kí ni ó máa ṣe ọ́ nínú ayé yìí, kí ló máa ṣe, kí ni ó máa ṣe ọ́ ní gbogbo daily activities rẹ, ó ti wà nínú àkọọ́lẹ̀. Nǹkan kẹrin tá wa ń gbé yẹ̀wò lénìí tó dẹ̀ ti lákọọ́lẹ̀ òun ni shaqiyyun am sa'id wa shaqiyyun aw sa'id. Ṣé lérí ibú ni ó jẹ́ tó bá délé ayé àbó lórí ire? Torí ìròyìn kanu méjì náà la gbé jáde kúrò láyé tá bá fẹ́ kúrò láyé. A jáde kúrò láyé lórí ire àbí ká jáde kúrò láyé lórí ìkejì ọlọ́mọ sì wà lórí ibú. Olúwa ní yawma ya'ti nínú suratu Hud aya 105. Yawma ya'ti la takallamu nafsun illa bi idhnihi. Ìjọ́ tá ń sọ pé ń bọ̀ wáyé tó bá dé kò sẹ́ni tí ó lè rojọ́ jìnnìjìnnì àti ìbẹ̀rù, kò ní gba ẹnìkan láyè láti dúró ọjọ́ wájú Ọlọ́run illa bi idhnihi, àfẹ́ni a bá ti yọ̀ǹda fún kó yá sọ tẹnu rẹ̀. Faminhum shaqiyyun wa sa'id. Méjì lè nìyàn pín sí tí wọ́n bá ń pe result iṣẹ́ wa níjọ́ náà. Ẹ máa ro lórí ibú, ẹ sì ro lórí ire. Méjì òun náà ni. Méjì tán ti kọ́ láti inú oyún yẹn iná látún pín sí níjọ́ yẹn. Tí ń túmọ̀ sí pé gbogbo life wa journey ìgbésí ayé wa, gbogbo gbìyànjú wa nú ayé lágbọ́nrin méjì náà ni ó máa dá lé lérí. Ta ni ó dò lórí ire, ta ni ó dò lórí ibú, ta ni ó ṣiṣẹ́ orí ire, ta ni ó ṣiṣẹ́ orí ibú. Ọlọ́mọ ṣàṣẹ wa lórí ire. Láti wá mọ̀ sí lórí ire ní ọ́ àbò lórí ibú, nítorí èèyàn gbọ́dọ̀ mọ̀. Èèyàn gbọ́dọ̀ mọ̀ o. Tíyàn bá ti ṣi tí ń jórí ire gbọ́yé, tó bá ṣe béré ire lòun, tó bá padà realize pé rí ibú lòun nígbà tó ti pẹ́ jù bóyá ó ti kú, ó ti wà níwájú Ọlọ́run ló ṣẹ̀ṣẹ̀ wá rí reality pé òun kì í ṣe olórí ire. Níjọ́ tí ń bẹ láyé mọ́tò ló pè lórí ire. Níjọ́ tí ń bẹ láyé ilé kíkọ́ ló pè lórí ire. Ká ní company ńláńlá ló pè lórí ire. Ká níyàwó tọ́pọ̀ ló pè lórí ire. Ká bímọ tọ́pọ̀ ló pè lórí ire. Yóò máa wá ṣe fáàrí pé àkíní ẹgbẹ́ mi ń ṣe tí ń tí ì ṣe. Mo kọ́lé, mo ra lẹ̀, mo ra mọ́tò, mo níṣẹ́ lọ́wọ́, mo ní company, mo lọ́mọ, mo tún sí lọ́mọ ọmọ, mo níyàwó tó pọ̀. Tó bá ka dúgbò ẹlẹ́ yóò wá sọ pé òun ti ṣolóríire. Inú oríire lòun wà. Àbí kéèyàn kan ó rí iṣẹ́ ńláńlá kan, kó rí contract kan, kó ráwọ́dù kan, lábàámọ̀ kíra ń pé lágbájá ṣoríire o, lágbájá ṣoríire ní tó ṣe yẹn ṣá. Ṣoríire ni wọ́n ń pè ní tó ṣe òun. Tó tí a bá ṣoríire gbọ́yé yóò kó bá wa níbi ìrìn àjò mo fẹ́ dolóríire. Torí yẹn lè jó lórí ibú kó máa ṣe bóun ti dolóríire. Yóò tán rẹ̀ fà tí ó fi déwájú Ọlọ́run. Àbí kíyẹn sì jó lóríire kọ́ mọ̀ ìpò lóríire lòun, kọ́ máa wá náà gàwo tí ń bẹ lọ́wọ́ àwọn lórí ibú kó ṣe bí yẹn ní ń jóríire títí toríire yìí ó fi jábọ́ mọ́ lọ́wọ́. Láfi gbọ́dọ̀ sọ kí ni ń jóríire, kí ni ń jórí ibú. Kí ni Kùránì júwe gẹ́gẹ́ bí oríire gẹ́? Ǹjẹ́ Kùránì tiẹ̀ júwe dúdú tá ń kójọ láyé gẹ́gẹ́ bí oríire? Nítorí oríire kan péré ní bẹnu Kùránì o. Èyí tá a máa pín sí méjì, oríire ayé ọ̀tọ̀, oríire alkiyama ọ̀tọ̀. Oríire kan náà ni. Oríire alkiyama náà lóríire ayé. Ẹni bá ṣoríire láyé náà ni ó ṣe talkiyama, ẹni bá ṣe talkiyama ni ó ṣe tayé. Tí ń túmọ̀ sí pé kìí ṣowó níní, kìí ṣọlà níní, ayé rọ̀ mí lọ́rùn kọ́ ní jóríire. Tábá ní Ọlọ́run jẹ́ aṣoríire láyé, jẹ́ aṣoríire alkiyama, ìyẹn ni pé járí wà tá a ṣe láyé tí ó já oríire alkiyama ṣe, jẹ́ a ṣe láyé títí tá a fi oríire alkiyama ṣe. Nínú oríire ayé ni ìran wà, nínú oríire ayé ni àwẹ̀ gbígbà wà, oríire ayé ni kíyàn ó ṣe hajj fọ́lọ́run. Gbogbo wa rí pátápátá tí Islam béèrè lọ́wọ́ wa tí ó sọ wá dolóríire níjọ́ alkiyama, nínú oríire ayé ni wọ́n wà. Àwọn èèyàn gẹ́gẹ́ náà ń jẹ́ oríire ayé, àwọn ní baqiyatu solihat.
ẹni bá júwe owó fún ọ, ilé kíkọ́, ọkàwé, ọlọ́lá, tó bá júwe rẹ̀ fún ọ gẹ́gẹ́ bí oríire, ó fẹ́ kí ní àjò orí ọ dàrú ni o. Ó fẹ́ kó o ṣe wàhálà fàá tó fi déwájú Ọlọ́run kó tó rí reality pé ìrìn àjò oríire kọ́ lórin. Ọlọ́mọṣà ṣe wá lóríire. Ọ̀jọ̀gbọ́n ní oríire, àwọn àfẹ́sìn tọ́pọ̀ wọn wí ọ̀rọ̀ yìí, wọ́n ní ẹ wá oríire síbi nǹkan mẹ́rin, àpẹẹrẹ mẹ́rin. Tó bá sáré ṣe screening tá à ń sọ yìí, test tá à ń sọ yìí, tó bá ṣe fúnra rẹ̀ lénìí lẹ́nu bó ṣe ń gbọ́rọ̀ yìí pé kó kàn fi làákàyè bá lọ. Mo fẹ́ dájú ara mi lẹ́yìn 30 minutes tí n bá gbọ́ lecture yìí tán, ṣó lóríire ni mí ni àbó lórí ibú. Alákọ̀ọ́kọ́ ń tọ́ sáré béèrè lọ́wọ́ ara rẹ̀ ní pé idha adhnaba istaghfara. Ẹni tá a pè lóríire òun lẹni tó yẹ sí pé idha adhnaba istaghfara. Tó bá ṣẹlọ́n tó kárẹ̀ mọ́ díẹ̀ ṣẹ̀, kò ní tán rẹ̀ jẹ o, kò ní tán rẹ̀ jẹ. Ẹ̀mí rẹ̀ ó tètè sọ fún pé ẹ̀ṣẹ̀ ló ṣẹ̀ yìí, ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀dà, ìwà tí mo wù yìí ọ̀dà, ní tí mo ṣe yìí ọ̀dà, ìgbésẹ̀ tí mo gbé yìí ọ̀dà. Lẹ́ẹ̀kan náà ẹ̀mí rẹ̀ ó tètè sọ òótọ́ ọ̀rọ̀ fún, kò sì ní járe yàn. Kódà ó bá jẹ́ lómi ìlọrin létí tó sọ fún kí n tó sọ yàn ọ̀dà, kí n tó ṣe yàn ọ̀dà. Lẹ́ẹ̀kan náà idha adhnaba, tó bá ti realize pẹ́ṣẹ̀ lòun ṣẹ̀, istaghfara, yóò tètè wá foríjìn lọ́dọ̀ Ọlọ́run. Olúwa ló ròyìn wọn nínú Kùránì bẹ́ẹ̀ pé olóríire ni wọ́n. Walladhina idha fa'alu fahisha, àwọn tó yẹ sí pé tí wọ́n bá hùwà bàjẹ́, àti gbọ́ nínú ọ̀rọ̀, àti gbọ́ nínú wà, tóun náà mọ̀ láàrin wọn àtọ́lọ́run pé ẹ̀ṣẹ̀ ni tóun ṣẹ̀ yìí, yálà wọn ká mọ́ díẹ̀ àbí wọn ká mọ́ díẹ̀. Aw zalamu anfusahum, àbówù àbòsí kan fún rẹ̀. Gbogbo àbòsí tíyẹn bá ṣe láyé ara ẹ̀ ló ṣe fún, àti tó rò pé ọmọlàkejì ló ṣe é sí. Kódà yìí tíyẹn ṣe sọ́lọ́run tó fi ṣẹbọ sọ́lọ́run, ara rẹ̀ náà lọ ṣàbòsí fún, torí tí ìyá rẹ̀ bá délẹ̀ ọmọ ipò kó bá ara rẹ̀, ẹni náà ò kó bẹ́ẹ̀ nìkan kan, ara rẹ̀ ló kó bá. Aw zalamu anfusahum, lójú ọjọ́ tó bá fàbòsí lọ́ra rẹ̀, dhakarullah, Ọlọ́run ní wọn kì í pẹ́ wọn kì í jìnnà rárá tí wọ́n fi tètè mọ́ rántí Ọlọ́run lẹ́ẹ̀kan náà pé èmi mo ṣe tó báyìí, èmi mo sọ̀rọ̀ tí ọ̀dá tó báyìí. Fastaghfaru li dhunubihim, ìrántí Ọlọ́run tí wọ́n ṣe lẹ́ẹ̀kan náà yẹn yóò tì wọ́n dédi pé Ọlọ́run má bínú sí mi, Ọlọ́run foríjì mi, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àmọ́ yaghfiru dhunuba illa Allah, ta ni forí ẹ̀ṣẹ̀ jìn ní bí èso Ọlọ́run, ta ni ẹ lè tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ bí èso Ọlọ́run. Walam yusirru ala ma fa'alu, ní tí wọ́n fi jó lóríire tán fi yàtọ̀ sí àwọn yòókù ni pé lam yusirru ala ma fa'alu, wọn kì í takú ti ìwà ẹ̀ṣẹ̀ tán bá ṣẹ̀ kó tún mọ́ lágídí díẹ̀. Wa hum ya'lamuna, tó dẹ̀ yé sí pé kò yẹ kó wọn ṣe bó ṣe ṣe yẹn. Ìtumọ̀ ẹ̀ ní pé ní tó fi mara rẹ̀ lóríire ni pé òṣèlọ́hun bóyá ọjọ́ mùtí àbò ọjọ́ ìṣìnà ó tún wá ń celebrate ẹ̀ gbà tó lu jìbìtì kan tán tó wá ń sọ pé ó kọlù fún celebration. In fact, it has to be celebrated. This calls for celebration. A gbọ́dọ̀ celebrate, a gbọ́dọ̀ rejoice. Tó tún wá ń ṣe party lórí ń pò ṣèrànù, tó tún wá ń celebrate ìrànù àtòrí ibú, òun celebrate ẹ̀ṣẹ̀. Àbọ̀ dán ẹ̀ṣẹ̀ kan wò ní kọ̀rọ̀, Olúwa daṣọ àṣírí bò ọ́, léyìí tó yẹ kó máa sunkún rẹ̀, bánújẹ́ rẹ̀, tó yẹ kó máa tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run, ó tún wá dé public láàrin àwọn ọ̀rẹ́, ó tún ní láti máa sọ fún wọn pé ǹjẹ́ wọ́n ti dán nǹkan báyìí wò rí? Ǹjẹ́ ó ti mú ọtí ìgò méjì lápapọ̀ rí? Ǹjẹ́ ó tún wá ń fi proud láwùjọ? Wọ́n tún wá ń fún ọ lóye rẹ̀ pé ǹjẹ́ wọ́n ti fẹ́ máa tìyá papọ̀ rí? Ǹjẹ́ wọ́n ti bá ó ti ṣàwọn ọ̀ràn kan nínú ìṣìnà papọ̀ rí bẹ́ẹ̀? Ó tún wá fi proud níta bẹ́ẹ̀ ní tó yẹ kó máa sunkún rẹ̀ lábẹ́ ilé. Olóríire èèyàn ò ní rí bẹ́ẹ̀. Gbogbo wọ́n tó bá kárù bẹ́ẹ̀ mọ́nú wà rẹ̀, ó ṣàṣìṣe kan àbọ̀ láṣìṣe kan tó o máa ṣe, tó ayé pé tó o bá ti ṣe tán kì í bà ọ́ lẹ́rù, kì í já ọ láyà pé Ọlọ́run mi ní ṣe bẹ́ẹ̀ mọ́, Ọlọ́run yọ kúrò lọ́rọ̀ mi, Ọlọ́run foríjì mi, Ọlọ́run mi ò fẹ́ ṣe kíní mọ́, Ọlọ́run dákun ṣàánú mi, yọ kúrò lọ́rọ̀ mi pátápátá, kọ́ ọ̀dẹ̀ gbégbèsẹ̀ tọ́. Bí àbí kan lọ́ọ́ mọ́ rìn sí tọ́ ọmọ pé tó bá ti débẹ̀ ọ̀ṣẹ̀ lọ́run ní ṣáá kọ́ wá decide láti mọ́ débẹ̀ mọ́. Àbọ̀ rẹ̀ kan lọ́ọ́ mọ́ bá rìn tọ́ ọmọ pé gbogbo ọjọ́ tí n bá ti bá lágbájá jáde àṣà ṣe ìbàjẹ́ ṣá àbí ká sọ̀rọ̀ yẹn láì dáa tá a bá ti ríra wa, ọ̀dà mi ò ní bá a sọ̀rọ̀ mọ́, ọ̀dà mi ò ní dọ́dọ̀ rẹ̀ mọ́. Ìyẹn ti ṣú ọ pé tauba rẹ̀, ìnáàbà rẹ̀ ò ní sincerity nínú, torí ó ti gbégbèsè tọ́ Ọlọ́run foríjì mi, kò jẹ́nu lásán lófin wí. Àwọn tó bá rí bẹ́ẹ̀ Ọlọ́run rẹ́dí àti mọ́ foríjì wọn, ẹ̀ṣẹ̀ yẹn ọba àmọ́ repeat, Ọlọ́run ló wọn mọ́ foríjì wọn gbogbo gbà lópin ìgbà tó bá ń tọrọ àforíjì tí sincere repentance yẹn bẹnu ọ̀rọ̀ wọn. Tó bá tú ẹrù rẹ, tó bá bára rẹ pẹ̀lú ìtawí, mo kí ọ kú oríire, ó ti nìkan nínú àwọn àpẹẹrẹ tó fi mọ̀ ipò lóríire ni ọ́. Àmọ́ tó bá bá bẹ́ẹ̀, ìrìn àjò rẹ sì jìnnà nípa ipa fẹ́ dolóríire. Kì í ṣe mọ́tò, kì í ṣaṣọ, kì í ṣe pé iye ilé mélòó ló ti kọ́ láyé, gbogbo tí mo fi kọ́ láyé, tí mo fi kọ́lé ìkọjú oṣù 3
kí mo kọ́lé láyé oṣù mẹ́ta mo máa fi kọ́ ilé tí mo dẹ̀ ní ó lé 12 ó ti dolóríire o ìrìn àjò rẹ̀ sì jìnnà gan. nǹkan kejì tó fi mara rẹ̀ lólóríire àbó lórí ibú òun ni pé idha un'ima alayhi shakar. idha un'ima alayhi shakar, ẹni tẹ́ kí kú oríire pé olóríire lágbájá òun ni pé tán bá ṣe lóore kí ni máa fi dá padà. bẹ̀rẹ̀ látòrí oore tọ́lọ́run ṣe fún un. ṣé ń sọ̀rọ̀ Ọlọ́run láì dá káàkiri ni àbí ń sọ ní dáadáa. ẹlòmíì ò tiẹ̀ rí pọ́lọ́run ṣe oore kan fóun. gbogbo ntẹ́lómi sì ń rí nínú oore tọ́lọ́run ṣe fún un kọ̀ọ̀kan já bíi 2 àbí 3 lẹ́yìn oore ń pọ́ kàn ṣiṣẹ́ mi kò tí ì pa mí kí wàá ló ṣe fún mi nísìn. àti ìsìláàmù yẹn èso ìsìláàmù yẹn jẹ́ kejì kò ní róore yẹn kà pé 3 nítorí kò dóore mọ̀mọ́ ẹ̀yin jù rí òróore mọ́ tọ́lọ́run ní wadhkuru ala Allahi wala ta'thaw fil ardi mufsidin. ẹ máa rántí oore tọ́lọ́run bá ṣe fún yín ẹ mú oore fọ́lọ́run. òun là ká ìtọ́ba mú oore ní wàá bá ká tán bá ń ka òun náà ṣẹ̀ṣẹ̀ wá rí i pé oore Ọlọ́run pọ̀ in tọ́lọ́run ṣe fún wa lóore ju tá à ń béèrè tí ò tí ì ṣe lọ. in tó ṣe fún wa lóore tó bá dẹ̀ làákà rẹ̀ kalẹ̀ tó ń ka ní méní 2 3 4 5 tó bá ti rántí tàláfíà tó rántí oore Islam tó rántí oore ń pọ̀ sí ọkù láyé oore ń pọ̀ tiẹ̀ fi ọ́ sínú ẹrú tí ń túbá ó fi ọ́ sínú ẹrú tí ń kírun kọ̀rọ̀ àwọn kan lọ́rùn gbogbo ẹ̀ lọ́mọ àkàlẹ̀ yọyọ bẹ́ẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀ wá pọ̀ lójú rẹ̀ pé àṣà dúró nǹkan báyìí lọ́lọ́run ṣe fún ọ. torí níjọ́ tó bá ti ń bẹ́ni tí ò ní kọ̀ọ̀kan pàdé ọmọ màá lóore wọ́n kì í mutí ò mutí rí níjọ́ tó bá bẹ́ni tí mutí tó fẹ́ yọ kúrò lọ́rọ̀ rẹ̀ tí ò rí yọ níjọ́ ẹ̀ lọ́mọ ìpọ́lọ̀ ṣoore fún ọ. ẹlòmíì fẹ́ yọ ṣìnà kúrò lọ́rọ̀ rẹ̀ ń banújẹ́ kò rí yọ wo ò sì ṣe ṣìnà rí níjọ́ tó bá bá wọn pàdé ọmọ ìpọ́lọ̀ ṣe ọ lóore. bẹ́ẹ̀ ló ṣe máa wá ka orí Ọlọ́run lọ́tún tó wá rí i pé orí rẹ̀ pọ̀ lérí rẹ̀ gan-an tayọ tó ń béèrè. ẹni tí ó bá ti mú oore olórí ibú ni. ẹni tí máa ń sọ̀rọ̀ Ọlọ́run láì dá káàkiri kọ́ Ọlọ́run ò ṣe nǹkan kan fóun olórí ibú ẹ̀dá ni tó yẹ kí n yóò jìnnà sí. àbí àwọn èèyàn ṣe é lóore àwọn ẹ̀dọ́ Ọlọ́run wọ́n ṣe é lóore ẹ̀bùn ní nǹkan ẹ ràn án lọ́wọ́ ẹ gbà á nímọ̀ràn débì kan tó fi dé nínú àyátù rẹ̀ àbí nínú ìgbésí ayé rẹ̀ kọ̀ wá mọ̀ lóore kọ̀ mọ́ lóore kékeré ni oore jàǹgànjàǹ kí wọ́n ṣe fún mi. irú ẹni bẹ́ẹ̀ ẹ bá ti dá a mọ̀ olórí ibú ni kì í ṣe olóríire. olóríire kankan kò ní jábára móre kò ní jábára móre. tọ́lá nàbì sallallahu alayhi wa sallam kódà lára àwọn ìyàwó rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam lára àwọn ìyàwó rẹ̀ ó ní wàfà wòre fún wọn. ìmọ̀ móre ẹni tí yẹn ó ṣoore fún tí ó dúpẹ́ rẹ̀ ju tí yẹn bá ṣe fún lọ là nàbì sallallahu alayhi wa sallam. torí ìwà Ọlọ́run náà nù nùròyìn Ọlọ́run náà nù. ẹ bá ṣe kékeré fọ́lọ́run ẹ fi gba ìlọ́po gbogbo ẹni rẹ wá ní tẹ́ bá fi oore kan tì sí lọ́dọ̀ tẹ́ sóore kan fún kódà bó jẹ́ mọ̀nà lásán lẹ fún yóò dúpẹ́ rẹ̀ kì í ṣẹnu lásán ni ó máa fi dúpẹ́ o yóò ṣiṣẹ́ tọ ìdúpẹ́ tẹ́ máa hàn kíkí máa ṣe fún tó báyìí yóò tún dúpẹ́ yẹn lórí àwọn ọmọ yín jọ́ tó bá bọ́ ọmọ yín pàdé jọ́ tó bá bọ́ ọmọ yín pàdé tó bá bá yàwó yín pàdé tó bá bẹ́gbọ́n yín pàdé tó bá bá àbúrò yín pàdé gbogbo ń tó bá rí létí mọ́ yọ́ ṣàmọ̀ sọ fara yíká lágbájá ṣe mí lóore rí o fún mi mọ̀nà báyìí nígbà báyìí ó mọ oore nìyẹn. ẹni tẹ́ bá ti rí tọkàn rẹ̀ bá dúdú débi tí ò dóore mọ̀mọ́ tí ò móore fólóore mọ́ àpẹẹrẹ ń pé kì í ṣe olóríire ojú olórí ibú ni Ọlọ́run má ṣe wá lórí ibú. Ànábì sallallahu alaihi wasallam bí ọ̀rọ̀ rẹ̀ mo ti yà lọ. ìyá wa Khadija tásìkò bá ní pẹ́mi jù kí n pìtàn bó Ànábì ṣe ní wàfáwò fún Khadija àbí ti Hatib ibn Abi Balta'a sí ni kí n sọ. ìkànnì àwọn sàábì Ànábì sallallahu alaihi wasallam òun ni Hatib wọ́n jọ jagun Badir ni ogun Badir ẹ rí i pé ogun yẹn orúkọ ogun yẹn common débi pé àtún sọmọ ní Badir àwọn kan sọ nítorí òṣùpá ọjọ́ 14 bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń sọ orúkọ yẹn nítorí ogun Badir ogun tí wọ́n palẹ̀ mọ́ pa wọ́n lọ jagun wọ́n kàn jáde Madina lọ sí territory Madina kan ní outskirt Madina níbi tán pè ní Badir kì í ṣe inú city Madina ló wà in fact kò sínú state Madina Badir ó jáde sọ́tọ̀ ìlú kéréje kan ní tó ta kété ọ̀nà ẹ̀bẹ̀ jìn láti sáré padà sí Madina pé ogun ti délẹ̀ o ó yá o wọ́n ti wá jáde àwọn ará Mẹ́kà dẹ̀ àwọn ti gbé ogun dé wọ́n ti dé tòsí wọn pẹ́kípẹ́kí Madina ò ṣe padà sí láti lọ́ọ́ kó nǹkan ogun gbogbo tí ń bẹ lọ́wọ́ wọn kò tó nǹkan bí igi bí pákó bí nǹkan ni wọ́n mú dání àwọn tí wọ́n náà gun nǹkan ọ̀gùn tí wọ́n ní nǹkan ọ̀gùn tí wọ́n gùn tí wọ́n pín nǹkan ọ̀gùn ni wọ́n fi jagun gidi wọn ò kọjá 4 ó wá kú wọn fẹ̀mí ara wọn ya Ọlọ́run ṣẹ̀mọ̀ kí gbà pé ìyẹn rí kú ó fẹ́ kú ikú tó ṣúọ̀ àwọn sàábé tó bá lè ṣe yẹn fún Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ṣe fọ́lọ́run tí wọ́n ju ẹ̀mí ara wọn lẹ̀ láti defend ẹ̀sìn tá Ànábì mú wá fún rìsálà rẹ̀ dé level yẹn mọ́ lè gbàgbé ni wọ́n nínú àwọn sàhábà làwọn sàábé tó jagun Bádìrì
ni orúkọ wọn fi lámì nínú Islam 300 yóò lé díẹ̀ ni wọ́n àwọn kèfèrí tó wá àtáàkì wọn lé 1000 ìyẹn 300 fẹ́ kojú 1000 300 yẹn wá ní weapon ṣẹ́rí kọ́ lágbára ọlọ́run wá ní kí 300 yẹn ó ju 300 lọ ọlọ́run ní kí 300 yẹn ó ju 1000 lọ kódà wọ́n ju 10,000 lọ́njọ́ tá à ń wí yìí Olúwa support wọn ó gbé wọn lékè bẹ̀tí pé wọ́n tiẹ̀ sacrifice tí wọ́n rẹ́dí àti ṣe ń jọ yẹn ó jẹ́ ká Ànábì mọ̀ pàtàkì gbogbo àwọn sàábé tí wọ́n fẹ̀mí ara wọn wé ikú tí wọ́n fẹ̀mí ara wọn yá ọlọ́run níjọ́ ogun Badr Hatibu ibn Abi Baltan padà wá àṣemọ́ṣe ó wà nínú àwọn tán jagun Badr ó wà nínú àwọn tí wọ́n ṣe hijira ó wá ṣàṣemọ́ṣe kan lẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam nígbà tí Fatu Makkah fẹ́ ṣẹlẹ̀ tá Ànábì wá tí wọ́n plan àti kógun jà wọ́n ní Makkah nítorí àwọn àdéhùn táwọn ará Makkah ti violate tán ti dá wàhálà lẹ̀ àdẹ̀tí ládéhùn pé àjọmọ́ gbígbé àlàáfíà àwọn òfin yìí ni ará Makkah fúnra wọn náà ló ṣòfin ńlọ bí 10 ẹ gbọ́dọ̀ ṣe báyìí Ànábì lóhùn gbọ́ àwọn náà wọ́n tún wá lọ violate òfin náà fúnlẹ̀ máa àwọn mùsùlùmí wọ́n ń pa àwọn mùsùlùmí ní Makkah ó wá kú kí wọ́n lọ fix wọn níbẹ̀ tán bá tí wọ́n ń pètèpèrò á lójú ogun bẹ́ẹ̀ àwọn tó bá jágbàgbà nínú àwọn sàhábà nìkan àwọn tó kéré nínú àwọn sàhábà tó jágbàgbà nìkan ni Ànábì máa jí wọn mọ plan níjó là ń jáde lọ wọn kì í disclose yẹ Hatibu ibn Abi Baltan wà nínú àwọn tí wọ́n yé Ànábì sallallahu alaihi wasallam trust ó sì lọ́mọ ní Makkah ó níyàwó Makkah sacrifice ni wọ́n ṣe tán fi ṣe hijira tẹ̀lé Ànábì wá Madina àánú ọmọ wa ṣe àánú ìyàwó wa ṣe pé tá a bá kógun jábẹ̀ kí ni ó jẹ́ èrè àwọn ọmọ wọn kí ni ó jẹ́ tàwọn ìyàwó wọn níbo ni situation wọn wà condition wọn wà àánú yẹn ló ṣe láti lè fi leak information fáwọn ọ̀tá pé à ń kógun bọ̀ wá jà yẹn jọ àwọn ọmọ mi dọwọ́ yín o ó wá fi lẹ́tà kan rán obìnrin kan sí Makkah Jibrilu aleyhi salatu wasalam Olúwa gbé dìde pé lọ sọ fún Muhammadu pé wọ́n ti leak information rẹ̀ o wọ́n wá mú lẹ́tà yẹn lọ Ànábì sallallahu alaihi wasallam ti receive message pé obìnrin kan bẹ tí mú lẹ́tà lọ láti lọ tú àṣírí wa Ali Mikdad ọ̀rẹ́ rẹ̀ ó yẹ ìmélòó bíi mẹ́rin nínú àwọn sàhábà ẹ lọ pàdé obìnrin kan ẹ bá níbi báyìí ń lọ sí Makkah lẹ́tà kan bẹ lọ́wọ́ rẹ̀ ẹ gbà á wọ́n pàdé obìnrin náà níbi wọ́n ti pàdé rẹ̀ lẹ́tà oní bẹ lọ́wọ́ rẹ̀ kò jẹ́wọ́ ń purọ́ kò sí lẹ́tà kan kò sí kíní kan jẹ́wọ́ wọ́n jáde mọ́ àwọn sábẹ́ yòókù ti fẹ́ àwọn ti já kan pé kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ já lọ fún Ànábì ní report á lè yarí pé rárá Ànábì ò sọ̀rọ̀ kó purọ́ rí Ànábì ò mọ́ forí lẹ́tà ń bẹ lọ́wọ́ ẹ̀ nígbà wọn jáde mọ́ ń bi gèlè rẹ̀ ní àwọn ẹ̀gbà wa kan pé ń bi gèlè tó wé mọ́rí ni wọ́n ti rí lẹ́tà nígbà tí wọ́n yẹ lẹ́tà wò ta ló fún ọ tá ń jáde mọ́ ò jẹ́wọ́ Hatibu ní ọkọ̀ lẹ́tà wọ́n á jíṣẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam Hatibu bó lọ̀rọ̀ jẹ́ mò ń gé gbogbo ẹ̀ kúkúrú nígbà tí Hatibu déwájú Ànábì tí ó mọ rojọ́ tóun ti ìbẹ̀rù bójó nígbà tí yẹn bá ṣàṣìṣe tóun náà tó jó lọ́wọ́ tó yíwọ́ ìbẹ̀rù bójó àti tìjú Umaru ní Ànábì munafiki ni já pa Ànábì ní rárá pípa kọ́ lọ́kàn Ànábì wa sọ̀rọ̀ kan pé ṣebí innahu shahida Badran ó bá wa jagun Badiri ogun Badiri ti pẹ́ sígbà tá à ń sọ yìí o wọ́n ṣẹ̀ṣẹ̀ dé Madina kọ̀ pé wọ́n jagun Badiri wọ́n ṣẹ̀ṣẹ̀ dé Madina wọ́n ọdún kan ó lé díẹ̀ ni wọ́n jagun Badiri nígbà tá à ń sọ yìí ọdún tí ń wọ ọdún 9 nígbà tí wọ́n fẹ́ lọ ṣe Fatu Makkah ọdún ti pẹ́ síra wọn Ànábì wa dátàn padà pé ẹni tó ṣe sacrifice ogun Badiri gbọ́dọ̀ gbàgbé gbogbo olóore rẹ tó fún ọ jẹ rí tó ṣàánú rẹ rí kódà pẹ̀lú ìmọ̀ràn pẹ̀lú owó pẹ̀lú kéwú ọkọ ní nǹkan kan rí àbọ̀ ṣàánú rẹ lọ́nà kan sọ́nà kejì ó gbà ọ lọ́wọ́ kúnjọ́ kan ọ gbọ́dọ̀ gbàgbé ẹ̀ láéláé sunna Ànábì ni Islam nìyẹn yìí tó bá jẹ́dà kejì rẹ̀ pòkì ni tí yàn gbọ́dọ̀ nínú wa ó bá ní nínú wa kò sínú olóríire Ànábì ni màmá yudirik Umaru àmọ́ la'alla Allaha tala'a alayhim fi maana hadithihi sallallahu alayhi wa sallam tẹ́nìkan mọ̀ ni bí Ọlọ́run ti rí ntara Badiri ó ṣe faqala a'malu ma shi'tum kó tó sọ pé ẹ máa ṣe ń tó wọ̀nyí faqad ghafartu lakum mo ti forí jìn gbogbo ẹ̀yin tẹ́ jagun Badiri mo ti yọ́nú sí yín gbogbo tó bá wù kẹ́ tó dánwò nú àṣìṣe láyé mo forí rẹ̀ jìn yín kalẹ̀ kódà kẹ́ tó dánwò sọ́lọ́n kú ti mọ gbogbo àṣìṣe tí wọ́n dánwò kó tó forí jìn wọn ó ti mọ gbogbo àṣìṣe tí wọ́n dánwò táwọn náà ti mọ̀ pé àwọn padà ṣàṣìṣe yẹn ń jọ yẹn Ọlọ́run wa ni mo ti forí gbogbo ẹ̀ jìn yín kalẹ̀ Ọlọ́run má ṣàforí àṣìṣe tiwa náà jìn wá gbogbo bí a bá kù sí Ọlọ́run má ṣàtún wa ṣe kó fi wá sínú olóríire Ànábì wa mọ tàdíjà náà fàdíjà bẹ́ẹ̀ Àdíjà ti kú
lọ́dẹ̀dẹ̀ anabi sallallahu alayhi wa sallam ìyá wa Aisha àwọn gbìyànjú láti lè bí ti rẹ́kọ̀dù Khadija láti lè make sure pé àwọn ti take position tó ju Khadija lọ lọ́dọ̀ anabi wọ́n á fa pé ó ṣàrípa anabi máa jẹ ọ̀rọ̀ Khadija lẹ́nu gbogbo gbà ó padà ńlá ti sọ fún anabi njọ́ kan pé alkanati illa ajuzan Khadija ẹ ti mọ tẹnumọ́rọ̀ rẹ̀ ṣe bá rúgbó làwọn àgbàlagbà níwọ̀n àsìkò wọn ti lọ ti kú látọdún o anabi tún tẹnumọ́rọ̀ rẹ̀ anabi bínú ní ìyàwó Aisha ní ojú anabi dẹ̀ pọ́n anabi ńlá ti máa sọ fóun pé wọn ò gbọdọ̀ sọrú ẹ̀ mọ́ níjọ́ tí gbogbo obìnrin ò rọ́mọ bí fóun Khadija ló bímọ fóun níjọ́ tí gbogbo aráyé kọ̀ òun tí wọ́n pè òun nírọ́ Khadija ló kọ́kọ́ tẹ́wọ́ gbà òun ó wá ràn òun lọ́wọ́ pẹ̀lú owó ó ràn òun lọ́wọ́ pẹ̀lú gbàláyè anabi rántí sọ́pọ́tì tádìjà ìyàwó ẹ̀ tó ti ṣe fún orí lẹ́yìn ikú ẹ̀ láìmọye ọdún anabi dá ìyàwó Aisha lákẹ́ pé ayé ẹnìkankan nu yóò tó Khadija lọ́dọ̀ tèmi ṣebí wọ́n wọ yàrá ìyàwó kan bá ìyàwó kan jẹ́ òun gbé àbòsí kan káàkiri ni anabi sallallahu alayhi wa sallam tá a fẹ́ jọ nù anabi ìyàwó Aisha ní tá anabi bá wa pẹran àwọn ọ̀rẹ́ Khadija níjọ́ Khadija ń bẹ láyé táwọn náà ti dàgbà lóbìnrin tán ti dògbó anabi ó tún máa wá ní ẹpin ẹran kan lágbájá ẹbùn lágbájá bó lòun ṣe jẹ́ innaha kanat ta'tina zamana Khadija torí máa wá wálé nígbà tí Khadija ń bẹ láyé ọ̀rẹ́ Khadija ni àwọn ọ̀rẹ́ Khadija anabi sì tún maintain táì pẹ̀lú wọn kò jọjá lẹ́yìn ikú Khadija radiyallahu ta'ala anha àwọn tá a fẹ́ jọnu àwọn olóríire nìyẹn tó bá bá nínú wà rẹ bẹ́ẹ̀ olóríire ni ọ́ tí ó bá sí ń bẹ̀ ìrìn àjò rẹ̀ sì jìnnà o tí ì sínú sáfù olóríire ẹlẹ́ẹ̀kẹta ní tí yẹn fi máa check ààrẹ ń pè sí olóríire lòun àbólórí ibú ni pé idhabtuliya sabar tádànwó Ọlọ́run bá kàn yóò mú mara tádànwó Ọlọ́run bá kàn yóò rí bí gbé sí nínú ara yóò rí bí gbé sí nínú ọkàn àmàdánwò Ọlọ́run kan ọ̀nkanra bó Ọlọ́run ló kọjẹ́ káàkiri mọ́ sọ̀rọ̀ Ọlọ́run láì dá ihun ṣàdúrà kọ̀dá mi lóhùn mo kírun fún kọ̀dá mi lóhùn ọ̀tá wà ń tó bá dùn ọ́ nìkan lọ́ mọ́ sọ ń pọ̀ Ọlọ́run ọ̀sọ́ tó bá ṣe fún ọ tó bá jó orí rí níjọ́ tó rà láti 100,000 200,000 1 million ṣe bọ́ dákẹ́ ni ṣó publicize ẹ̀ ṣó kọ́ sórí Facebook àbórí íńtánẹ́ẹ̀tì ń pètò ẹ̀yìn èèyàn mo rí 1 million ó ní kọ́ àmọ́ níjọ́ tó bá rí ní tó dùn ọ wà sọ fún gbogbo aráyé yóò wá fẹ́ dàbí gbà pé aburú lọ́lọ́run ń ṣe ní gbogbo gbà idhabtuliya sabar ní tá a fi mọ mùmí ní òdodo ni pé níjọ́ tí àdánwò kan bá kàn níjọ́ tó bá rí ní tí ó dùn mọ́ yóò wà mú mara yóò ṣe sùúrù lérí ẹ̀ nínú àdánwò òun ni khawfu wa wala nabluwannakum bi shay'in minal khawf Ọlọ́run la máa já yín láyà ìjáyà ajọ́ náà lógún a máa já yín láyà ẹ̀mí lè má balẹ̀ a fẹ́ da ọkàn rẹ láàmú náà ní ká lè wo pé níjọ́ tẹ́rù bá ń bà ọ́ níbo ló fẹ́ sá sí torí tẹ́rù bá bọ́mọ ènìyàn táyà rẹ̀ bá já ìlàkàyè rẹ̀ ó fò lọ nígbà náà ìmọ̀ni rẹ̀ ó ṣeéṣe kó da ìmọ̀ni rẹ̀ láàmú a fẹ́ wo pé tó bá wà ní situation bẹ̀rù sáwà náà ló tún sìn yàtọ̀ sípò wà ní normal condition tó ń kírun tó ń ṣe gbogbo tó ń ṣe yìí a fẹ́ gbé ọgbà nú àwọn condition ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn scenario tí ò jọra wọn láti lè wò pé tó bá bọ́ sínú scenario yìí ṣé àwa náà ló sìn àbí àwa kọ́ tó bá tún bára rẹ ní scenario tí ò tún jó léyìn náà sáwà náà ló sì mọ̀ pé lọ́lọ́run àbáwa kọ́ àbó lọlé aláwọ̀ ó máa lọlé yẹ̀míwò ó máa wá ní tí ọ̀sọ̀nù káàkiri a fẹ́ yí ọwọ́ káàkiri a fẹ́ tara bẹ̀rù yí ọwọ́ táyà rẹ̀ bá já tán láwọn àjẹ́ ń ṣe mítìnì rẹ̀ wọ́n mú kọ́ rẹ̀ lọ́bi káwọn kan ṣàṣàṣì kan ìbò lọ fẹ́ sáwọ̀ ṣé mọ́ṣáláṣí náà lọ́ọ́ sáwá ni àbọ̀ sá lọ lédi àbọ̀ lọ ṣẹ́fá àbọ̀ lọ yáyẹ̀wò ń bì kan a fẹ́ wò khawfu nù wa naqsin minal amwali wala nabluwannakum bi shay'in minal khawfi wal ju' àdẹ ibi náà wá ibi ọ̀wà tàbá fẹ́ mọ̀ ọ́ sọ ní mọ́ni àbò ní mọ́ni ṣé tiwa náà ló ń ṣe tọ́rọ́lọ́ ti mọ ìmọ̀ tó ṣáájú gbogbo nǹkan kò sí ní tọpamọ́ fún àmọ́ fẹ́ fi hàn gbogbo aráyé ó fẹ́ fi hàn gbogbo ẹlẹ́rìí àwọn màláíkà àti gbogbo mùmí ní yòókù ń pèsè ti rí kẹ́kọ̀ọ́ gbà wá gbọ́ ẹ̀rí ń pé nígbà tá a fi ibi pa nísìn ọjẹ́wọ́ ń pé tiwa kọ́ lòun ṣe ibi ọ̀wà wa naqsin minal amwali wal anfusi bísínẹ́sì tó kó lé lérí owó yẹn lè parun wal anfusi ẹ̀mí ọmọ dínkù ìyẹn lè lùzì ọmọ ó lè lùzì aya ó lè lùzì nǹkan tó very important ọkọ ẹ máa pàdánù ara yín ìwọ náà máa pàdánù ẹ̀mí rẹ yọ máa kéré sí àlàáfíà rẹ yọ máa kéré sí àdọ́mọdé wal anfusi ẹ máa pàdánù ẹ̀mí fabashiri sabirin nítorí mi ò fẹ́ kú mi ò fẹ́ kán sàásí mi ò fẹ́ kán dẹ́mi mi lógbòdò lẹ́lòmíì fi ń rìnrìn kúrìn àdánwò yẹn ọsọ di nígbà tá àdánwò yẹn dé ó di kèfèrí ó dẹni tí ọ̀gbọ́n lọ ń gbọ́ fabashiri sabirin ẹni bá lè dúró ṣinṣin tó rẹ́sẹ̀ múlẹ̀ nínú àdánwò Ọlọ́run wọ́n bá ló kọjá kò kí ẹ̀ ojú ọ̀nà rẹ̀ náà ló mú léni rẹ̀ náà ló mú pé ó ti mọ̀ pé gbogbo wọn yìí Ọlọ́run lọ́dẹ̀ wọn sí lọ́dẹ̀ wọn sóhun Ọlọ́run ní máa dẹ̀yàn sí yàn ẹni tó bá ṣàbúrú Ọlọ́run lọ́dẹ̀
àdánwò ni ìwọ ti rí gẹ́gẹ́ bí àdánwò eré rẹ ti tètè pé o manage àdánwò yẹn o dúró istikọ́mọ̀ rẹ dúró dáadáa fabashiri sabirin olúwa ní ẹ bá ń dùn gbogbo ẹni bá dúró déédéé ẹ bá ń dùn wọ́n nú pé wọ́n ṣàṣeyọrí ntẹ́fì mo lórí rẹ̀ sì kẹta nìyẹn ìdàbùtúlìyà sọ́bàr níjọ́ tádánwò bá dé ẹ rí i wípé olórí rẹ̀ yẹn ni ẹni bá máa kanra tí mo sọ pé ṣe rí kọ́ńtrákìtì tí mo apply fún yìí àáfà tọ́lọ́run òbí ilé fi lé mi lọ́wọ́ mi ò ní kírun mọ́ o ẹ yá ṣàdúrà dáadáa o ẹni tí ń bá ti ń wí bẹ́ẹ̀ kò sínú olórí rẹ̀ kò séye tó bá ní tó lè wù kó ní láyé kó jẹ́ pòfẹ́sọ̀ kọ́kọ́ yí ilé mọ́lé kó ra mọ́tò mọ́ mọ́tò kó ní gbogbo tí ayé máa sọ pé ó yẹ kíyàn ní láyé tán fi ń sọ pé yẹn ráyé ṣe pẹ̀lú ògo Ọlọ́run kò sí nínú olóríire kò sí nínú faminhum shaqiyyun wa sa'id tọ́lọ́run sọ pé méjìlá pín sí njọ́ alkiyama olóríire àti olórí ibú gbogbo tó bá wù kó kójọ láyé gbogbo tó bá wù kó ní láyé nígbà tí ó bá ti lè dúró tí Ọlọ́run gbà dánwò kò sí nínú olóríire ẹlẹ́ẹ̀kẹrin tá a fi parí rẹ̀ táìmù wa ti ń kọjá táìmù tá a máa fi bára wa sọ̀rọ̀ òun ni pé idha dhukira dhakar ẹ rí i pé rọ́ọ̀ ní parí dúdú ẹ̀ idha adhnaba staghfar wa idha un'ima alayhi shakar wa idha btuliya sabar wa idha dhukira dhakar tí wọ́n bá rán létí Ọlọ́run tó bá gbọ́ wá sí irú yìí tí ń ṣe látàárọ̀ yìí dhakar yóò dẹ̀ rántí Ọlọ́run látara rẹ̀ kò ní kọtí ikún pé ẹ dákun ṣáà ti darúgbó ni ẹjẹ́ àṣàyè èèyàn dẹ̀ mọ̀ pé kíyàn bẹ̀rù Ọlọ́run ọdún mélòó náà láti ìṣe láyé ìgbà mélòó náà láti ìlò láyé tẹ́ni tíyàn bá ti darúgbó ní òtó mọ̀ ṣẹ̀sìn idha dhukira dhakar nínú nature kan ọmọ ènìyàn ní kó máa sùn ìfọnúfọ́ra ó wà nínú nature ọkàn ọmọ ènìyàn wáàsí ọ̀rọ̀ Ọlọ́run ni ó máa tají níjọ́ tẹ́ bá ti tají pé mọ́sùn yóò dẹ̀ tají lẹ́ẹ̀kan náà pé mi ò sùn yóò dẹ̀ padà sórí ilé nìyẹn ntẹ́ fi mọ̀ lórí rẹ̀ ẹni bá ń gbọ́ wá sí tí bá ń kọtí kún tí bá ń sọ pé àti àjàntì ìlẹ̀ ń sọ ọ̀rọ̀ àtijọ́ tí bá ń kọtí kún sọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n kàdísì ànábì fún tí ń yín mú wọ́n ka ayé alukurani fún yín mú ó ṣe bóun tún máa yé gbéjọ Ọlọ́run ọba tó láyé lọ ó ṣe bóun máa yé jà ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run kọ́ wá jí sí ayé fún wa àtọ̀run fún wa ó ṣe bóun mọ̀ jù wọ́n lọ irú ẹni bẹ́ẹ̀ eléri ibu ni kò sínú eléri Ọlọ́run ṣá fi wá sínú olórí rẹ̀ Ọlọ́run ṣì wá ní olórí ibu ẹ má gbàgbé pé jímọ̀ lè ní àmọ́ ka suratul káfí àdèmọ́dún ní masalatu anabi sallallahu alayhi wa sallam ẹ̀wẹ̀wẹ̀ jimá kẹ́ tó lọ jimá ọlọ́mọṣẹ́ àgbà lọ́wọ́ akójá sọ̀pọ̀ jimá láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.